بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. Òkè wa káàbọ̀ sí ibi ìjókòó wa ti alẹ́ òní ìlú Ọ̀mẹ́lápọ̀nlé tí a máa gbé ibẹ̀ sọ nípa an-nadhara al-fiqhiyya li ba'd al-masail ash-shar'iyya al-matruha. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a mẹ́nubà ohun tí ó dìrọ̀ mọ́ àsìkò ìrun, pàtàkì jùlọ kéèyàn máa wo àwọn àsìkò ìrun tí a máa ń rí látòrí net sáà lè máa lò láti máa fi kírun bí. A mẹ́nubà abala yìí àti àsìkò ìrun gan bó láti fẹ́ dàmà. Àmọ́ ìta fẹ́ fi kún eléyìí ọmọ ìyá mi, òun náà ní bí ọ̀rọ̀ bíi méjì. Òun náà ní wípé àwọn àfáà sọ wípé tí ó bá ti mọ ìrun àsìkò ìrun kó tẹ̀lé ẹni tó bá mọ̀. Ẹni tó mọ àsìkò ìrun òun náà ni olùkọ́ wa tí ó wà lórí net tí ó ń sọ àsìkò ìrun fún wa. Tó bá ti wá jẹ́ pé àsìkò tí wá fi ilẹ̀ wá yàtọ̀ síra wọn, kí ni tá a ṣe ń bi eléyìí báyìí? Àwọn àfáà wọ́n ti mẹ́nubà wípé tí ẹ̀ bá ń ṣe ìméjì bí àsìkò ìrun, kí ni tí ó ṣe? Gẹ́gẹ́ bí a ti gbọ́ tí a rí kà nínú tírà Irshadu Salik ti Shihabuddin al-Makki ní àwọn àfáà Màlíkíyà. Ó sọ wípé man shakka fi dukhuli al-waqti lam yusalli wa yu'akhkhir hatta yatahaqqaq aw yaghliba ala dhannihi dukhuluhu. Ẹni ó bá ṣe iyèméjì wípé àsìkò ìrun tó ti wọlé àbí ò tí ì wọlé, wọ́n ní pé kó má kírun o títí yóò fi màmọ̀ dájú, ìbá jẹ́ pé yóò lọ́rùn ìlà tí ó fi pé àsìkò ìrun ti tó. Tó bá ti máa rí àdájú pé àsìkò ìrun ti tó, tàbí ó ga lọ́kàn gbá ó ti rí yìí ó túnmọ̀ sí àsìkò ìrun ti tó, ló tó kírun o. Bí bẹ́ẹ̀ kọ́ ó ní kó farabalẹ̀ títí yóò fi màmọ̀ dájú. Irú eléyìí báyẹn náà ni tó jẹ́ wípé nígbà tó wo àsìkò ìrun tí wẹ́bsáìtì kan wọ́n pe tí a ní 5:45, ẹlẹ́ẹ̀kejì wọ́n pe tí a ní 5:49. Wọ́n ní pé kí rẹ̀ bí ó farabalẹ̀ níbi kó farabalẹ̀. Ká pé bí ìrun ní kó farabalẹ̀ kí ó rí pé àsìkò ìrun ó ti tó. Èyí tó bá sọ ètò kẹ́yìn náà àsìkò lèyìn ó mọ̀. Bẹ́ẹ̀ tó pe tí ẹ̀ ní 5:49 òun lèyìn ó tẹ̀lé. Níbi ìrun èyàn ò ní tẹ̀lé èyí tó sọ wípé 5:45 ní kí o bá bùjẹ mọ́ tí ó ṣẹlẹ̀, tó ló lè jẹ́ wípé àsìkò ìrun tí ìwọlé lásìkò fóònù ni o. Tó jẹ́ pé àwẹ̀ ní kọ́ kí èyàn tẹ̀lé ìtọ́kọ́ sọ wípé 5:45 ò ní àsìkò àlùfájàrí tó. Nítorí sí pé kárí pé a bá rí méjì tó takora wọn níbi pé ẹnìkan pè 10:45 ẹnìkan pè 10:49 níbi kan a fẹ́ gbá àwẹ̀ a ní jẹun mọ́ láti kí ni o láti 5:45. Wọ́n pẹ́ kọ̀ dá lójú ìtẹ́. Àmọ́ àlè tí kírun títí 5:49 ó fi tó. Eléyìí ni tí àwọn àfáà wa tí wọ́n sọ kọ́ lọ sọ ọ́ sáré. Ẹmọ ìyá mi, wọ́n túmọ̀ sí pé tí àgbẹ̀ ibi tá a sọ yìí sí pé tó ti di àsìkò kan kí ọmọ jẹun mọ́ títí àsìkò ìrun fájàrí gó fi wọlé. Ẹ má jẹ́ ká gbọ́yé bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí àwa tá jẹ́ ọmọ ìyá yín tájọ́ ọmọ yín tá ń sọ kò lọ bẹ́ẹ̀. Wọ́n pè ní imsakiyatu Ramadan, àwọn àkókò ìrun tó jẹ́ pé èèyàn ò ní jẹ mọ́ tí wọ́n fẹ́ gbààwẹ̀ ní Ramadan. Wọ́n fi bí tó jẹ mọ́ bí tó bí 15 minutes sílẹ̀ wípé tásìkò bá ti tó má jẹ mọ́ o. Ẹmọ ìyá mi, irú eléyìí kò lẹ́sẹ̀ nílẹ̀ àti gbọ́dọ̀ tẹ̀lé. Èyí tó kàn wá ó ní wípé tí wọ́n bá ti pè ìrun pé àlùfájàrí ti là, àbáwá gan rí pé àlùfájàrí ti là ní ọ̀nà tá a bá rí ká fi mọ̀ wípé àlùfájàrí ti là. Bóyá àwo prayer time tá a máa wò lórí nẹ́ẹ̀tì ni o, àbí tá a mọ̀ pàápàá ní tó yìí kan ìyé sí ọ̀sán fún wa pé àsìkò orí tó. Eléyìí la lè tẹ̀lé láàfin ní jẹun mọ́. Bí bẹ́ẹ̀ kọ́ èèyàn máa bá oúnjẹ rẹ̀ lọ
tọ́ a bá rí i pé n tí wọ́n kọ pé ìgbọ́dọ̀ jẹun mọ́ pé kéèyàn ní sùúrù tí wọ́n fi lásìkò wọn fi tó tá a bá rí i kó bá àsìkò tí a ní pé àlùfájàrí ti là ó bá mu á dá dúró tí a ti bá mu á máa jẹ lọ títí á fi rí àsìkò pé àsìkò òrùn àsùbá òtítọ́. Ní ẹ̀ẹ̀kan sí ọmọ ìyá mi wọ́n máa sọ wípé àsìkò kan bẹ téèyàn gbọ́dọ̀ jẹun mọ́ before kí àsìkò àlùfájàrí tó eléyìí kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀. n tí ń jẹ́ n tá a lè wí nù ṣẹ̀ríà bí mo ti yí ẹ̀yàn fún àwa ni pé n tí ó jẹ́ àsìkò tá à ní jẹun mọ́ òun ni kí àlùfájàrí ó wọlé. Àlùfájàrí ó wọlé wọn lásìkò tá a gbọ́dọ̀ dì mú pé àlùfájàrí ti wọlé á sì dá n tá a bá ń jẹ á dá dúró. Àmọ́ yí pé ẹ̀fà àsìkò kan lẹ̀ ẹ̀ ní jẹun lásìkò títí àlùfájàrí ó fi á wọlé kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ o. ìyẹn ó máa jẹ lọ títí àlùfájàrí ó fi dá ẹ̀ lójú pé ó ti wọlé. bóyá wọ́n máa pe ìrun ní o wípé àsìkò yẹn ti pèrè báyìí àlùfájàrí ti tó nù. bó ti wà láyé ànábì sàlám tí Abdullahi ibn Maktum ti máa pe ìrun tó bá pè báyìí òun ni wọ́n fi mọ̀ pé ìrun tí tá à ní jẹun mọ́ tá a fi kírun nìyí. èyí tí Bilal mọ́ pé lójú ọlọ́ta alánú jẹ̀míán tí máa pè lọ́fẹ́ gbà yóò fi jẹ sàárì yóò mọ̀ jẹ sàárì lọ títí sọ̀hábí tí ń jẹ́ Ibn Maktum tí ó fi pe ìrun. wọ́n ti mọ̀ pé àsìkò láti pẹ̀lú báyìí wọ́n sọ àsìkò òun fún pé àsìkò òun ti tó yóò sì pẹ̀lú àsìkò bá lọ. tó wá jẹ́ pé bẹ́ẹ̀ náà ti ṣe láwọn àyè tá a mọ̀ léyìí ò sì tó burú ń bẹ̀ kó jẹ́ wípé a mọ̀ pé tá a ti gbóhùn lámọ̀ nígbà yìí o ẹ má jẹ́ mọ́ àsìkò òun ti tó nù o. tí èyí ṣe pé bóyá tí wọ́n ń tẹ̀lé ìtàpé ní ìsàkíyà pé àsìkò ọmọ tí wọ́n fi ilẹ̀ wọ́n fa àsìkò kan lẹ̀ láti jẹ́ pé èèyàn ní jẹun mọ́ àsùbá àgbẹ̀ ò tí ì tó àlùfájàrí ò tí ì wọlé kọ́ jẹ́ pé lè yìí ní ọ̀sẹ̀lẹ̀ o kọ́ jẹ́ pé àsìkò òru wọlé gan-an ó ní wọ́n fi pe ìwé àbá àsìkò òru wọlé gan-an láti mà láfi dá oúnjẹ dúró eléyìí jẹ́ ìtafẹ́ pẹ̀lú àkíyèsí sí.